أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أمة الإسلام صلوا لحمد واتي أن بلاي تزكي النبي الأفواي أجاني صلى الله عليه وسلم حبيب محب الله بار الكرامة الله عليه وسلم وصلي للحبيب كمصطفى النبي محمد بصير نذير أنت رب العبادة وكفر خطايا المسلمين وقم بنا آمين رؤوفا رحيما بالقيامة أمتي آمين إليك وجهت القصيدة وجدته يا خالق الورى gbogbo ẹni gbogbo ànújẹ dá èyí ojú ní. وأنت به أولى وملك كجللا yàtọ̀ pé amina. وفي منبر الخير ينادي بشكوته ilaha illa. على مسعد النور الهداية أعتلى ya khadim al-islam. يا خادم الإسلام أجر المجاهدين في الله من خلدي وفي رضواني في الله من خلدي وفي رضواني. ẹlẹ́kùn gbogbo àwọn olóríire tá a pín sí inú ìlú àlùbáríkà Akramakumullah. láyé àlùbáríkà tá a wà níbí ẹjá pé bismillahir rahmanir rahim Bismillahir Rahmanir Rahim. alhamdulillahi rabbil alamin Alhamdulillahi Rabbil Alamin. rabbil alamin Alhamdulillahi Rabbil Alamin. rabbil alamin Rabbil Alamin. katandala muni Akramakumullah. arrahmanir rahim Ar-Rahmanir Rahim. مالك يوم الدين مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى أهله وعلى أهله وأصحابه وأصحابه وسلم وسلم. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ a tún ní alhamdulillah. Alhamdulillah. ẹ jẹ́ a tún ní alhamdulillah. Alhamdulillah. ìkẹ́kọ̀ọ́ lọ bá aṣíwájú ẹ̀dá anabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. nígbà tá a wọlé bàbá wa nírọ̀dọ̀ lábá tí wọ́n ń sọ̀rọ̀. Adamallahu hayatahu. àwa wọlé tí wọ́n ṣe subhana rabbika. Ọlọ́run jẹ́ àrèyé pé bàbá. Àmín. nígbà tí sheikhu wa àgbà sheikhu wa Abdullah nígbà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ wá ṣe déédéé òròrí tí mò ń gbé bọ̀ La ilaha illallah. nípa òròrí nípa Ọlọ́run. ìtí wọ́n ń bẹ lẹ́mìí mi ni pé Allahu Rabbi la uridu siwa'u Alifil wujudi haqiqatun lillah. Allahu Rabbi La uridu siwahu. Alifil wujudi haqiqatun lillah. Alifil wujudi haqiqatun lillah. akí Ọlọ́run Allah. akí anabuwa Muhammad Sallallahu alayhi wa sallam. àwa kí àwọn nílá wa tí wọ́n wà ní jòkólẹ̀. ẹ̀yin lẹ́jà rí àlùfáà wa àgbà lẹ́jà rí wọn jòkó tì. ومزية العلماء بعد
النبوة election wọn kò sí wọ́n sì kọ́ 10 minutes. أعلى وارفا من جميع نالي. bàbá wa àgbà ní ròdò bẹ́ẹ̀ yọ̀ọ́ bá sì jọmọ alájẹ́ àgbà gidi ní tòótọ́ ìyẹn máa ń sọ àsìkò. afa abdulmujibu wàmásíyàtún. ومزية bàbá wa àgbà. العلماء بعد النبوة ẹ̀yin lẹ́jọ́ àlejò kó ti àlùfáà wa lé ní. أهلا وأرفع من جميع نالي. ọlọ́njẹ́ àrè yín pẹ́. آمين àtẹ̀yìn àti gbogbo àwọn bàbá wa lápá bí ọlọ́njẹ́ àrè yín pẹ́. آمين. mo kí àwọn bàbá wa àgbà àwọn sàdáàtì wa àwọn nílá wa lápá bí. وبالعلماء àbọ̀ Abdul Qudusi mo kí bàbá aráwọ̀dọ̀. الروضة. nínú ilmu al-fara'id wọ́n ń pè kíní kan ní akhul mubarak. bàbá débi tá à ń pégún sàǹpà nẹ́bì ní ìmọ̀ tí ó kọ́kọ́ kú lórí ilẹ̀ òun náà ní mọ̀ pégún. ó láwọn kan tí wọn ò ní jogún bí wọn wá sí ní jogún àwọn kan tí wọn á lè fa àwọn kan wọ pé nígbà tẹ́lẹ̀ yìí ti wà ń bẹ̀ ìwọ náà tún lè jogún. akhul mubarak òun ni bàbá aráwọ̀dọ̀. الله أكبر. bàbá wa ní ráwọ̀dọ̀ ọlọ́run járe yín pẹ́. آمين. ayé máa ka ọdún fún yàn wọn ní gbogbo tí wọn bá ṣe ní ntọ́ba mi tọ́dún mẹ́wàá ní gbúrò wọn mọ́. الله أكبر. ọlọ́run bọ́lá bàbá wa aláàjì àgbò ṣe parun àtàwọn àfáà ńláńlá ọlọ́run yóò ní parun láyé. آمين. ráwùdọ̀ tó lè àbúrò rò ní bàjẹ́. آمين. wàzírì ráwùdọ̀ arọmọkálá wan ọlọ́run járe yín pẹ́. آمين. brothers and sisters in Islam assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. bọ̀wá kí sẹ́kù wa baba ní azif إن شاء الله. baba ní baba ní rawudọ ani baba ní mọ́nbáwò lẹ́bẹ̀rẹ̀ ani baba ní khadim islam ani baba ní asif ẹ̀yọ́ bá ní الله muhammad. عليه وسلم. sẹ́kù abdullah gbogbo ẹni ọba lójú inú sẹ́kù buhari gbogbo ẹni ọba lójú inú yóò mọ̀ mọ̀ pé ọ̀kan ní الله. nínú àmì ọlọ́run lórí ilẹ̀. وما أنت إلا عالم متودع شهير برفق بل بخلق مكمل. bàbá wa شهير برفق. ìwọ tó lò lè gbẹ́gbẹ́ onílù oṣooríire ìwà rẹ ni ó fura sí. al-adabu wasilatun ila kulli al-fadila. إله إلا الله. bí yẹn bá lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ láti lé yóò máa dé ibi oríire ni ó lọ. bàbá wa Sheikh Abdullah mo kì í púpọ̀ ọlọ́run járe yín pẹ́. آمين. ọjà tẹ́ ẹ dálẹ̀ yìí kò ní parẹ́ láéláé. آمين. ọlá Qur'anul Azim. آمين. ìṣẹ́jú mẹ́wàá ti pé إن شاء الله. ọ̀rọ̀ anábùwà Muhammad. صلى الله عليه وسلم. bẹ́ẹ̀ bá fẹ́ mọ pàtàkì anábùwà Muhammad ẹ má mà dára wa láàmú mọ́. صلى الله عليه وسلم. ẹ jẹ́ á lọ́dọ̀ àwọn ará France. ẹ jẹ́ á lọ́dọ̀ àwọn ará France. ṣé Nurudeen president wọn ní ntí jẹ́ Muhammad الله àti عليه ibi tí wọ́n وسلم. kọ́ sí àti kíyàn wí jáde lẹ́nu òun fẹ́ gbọ́ mọ́. الله أكبر. wọ́n á protest wọ́n á jáde pé wọ́n bà Muhammad jẹ́ o ó lè sọ ní tí ò dá nípa àwọn gbà ṣùgbọ́n gbà nẹ́bùwà Muhammad الله عليه وسلم. ó ní kò sí ní tó kàn òun ní tó òun rán òun náà ló wọ́n mọ̀ ọ́n rán. ولد الهدى ọmọ kékeré kan báyìí. الكائنات ضياء وفم الزمان تبازم وثناء. báwọn ṣèkù wa gbọ́ ọmọ rọra. ولم تشك في حمله. ولم تشك في حمله. ولم تشك في حمله. bàbá wa ní ọdọ. به أمه الوهني. bàbá wa àgbà bàbá wa ṣífì máàmù láti Port Harcourt. وعرف حيدي دل عنه بقاني. وياتي لا bàbá ìmáàmù àgbẹ̀ ń kú bọ̀. في شهرات
بشرا ọlọ́run wá fi wálẹ̀ wá wò wọ́n ràn ọlọ́run wá ní tó sẹ́kù tí ń ṣe sínú ìlú yín ọlọ́run wá ní kójú oṣù akúkú lẹ́rọ alágbèéká alẹ́ ṣáàtì fún ọlọ́run wá ní kójú oṣù wọn ní alihamudulilayi òjò tá a ti ń retí látijọ́ yìí ọlọ́run fẹ́ rọ́jò oore fún wa ó sì ń tání. من حور الجنان تبدتا وآسية مع مريم بنت عمران وآسية مع مريم بنت عمران. nígbà òjò wọn bẹ̀rẹ̀ sí ní rọ̀ ọlọ́run bá ń sọ òkúta lẹ̀. La ilaha illallah. gbogbo ilé wọn gbogbo mọ́tò wọn gbogbo ohun ní wọn ọba dúkìá jẹ́. wọ́n mú zitama hamlul. ìwọ́ tó lò má pàtàkì anabiwa Muhammad. aṣíní. ọlọ́run fi bá anabiwa Muhammad ṣe tó o fi hàn wọ́n bẹ̀ wọ́n. ata ummuhu fi talqi arba'in niswani. Abu Abdul Qudus táwọn olólùfẹ́ anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. ó yẹ ká lẹ́kọ̀ọ́ pẹ̀lú anabiwa Muhammad. ajigbowó anabiwa Muhammad ní bẹ aji sisi anabiwa Muhammad wọn ajijọlá nẹbi ló wà ẹ̀yin bàbá wa ajijọlá anabiwa Muhammad òun ló wà ṣùgbọ́n aji sisi anabi àrímá. La ilaha illallah. ìṣẹ́jú wa ti gbé ṣùgbọ́n àfa wa Abubakar bin Siddiq Abubakar Siddiq. bùnà Abu Quhafa wọ́n ní níjọ́ tí ń kọjá lọ pẹ̀lú anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. níjọ́ tó ń ṣe hijira pẹ̀lú anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. faqad kana min shiddati khawfihi. ìwà ń payà lórí anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. pẹ̀gìrì anabiwa Muhammad. ìwà ń payà lórí anabiwa Muhammad. kana yamshi marratan an yaminihi. bí bá anabi bá ń lọ báyìí Abubakar ní wàá bọ́ síwájú anabi Muhammad. wa ukhra an yasarihi. tó bá tún yá ní ó tún padà sẹ́yìn. wa taratan bayna yadayhi. tó bá tún yá ní ó bọ́ síwájú ní ó bọ́ sápàtù ní ó bọ́ sápàtù. falamma sa'alahu an-nabiyyu. falamma sa'alahu an-nabiyyu sallallahu alayhi wa sallam. nígbà tá anabi wa bí lè pé èé ṣe eré Abubakar. qala ya rasulallah. lórí tó ń sáká ó ní rẹ̀ anabi. wadditu anni faddaytuk bi nafsi. mo fẹ́ fẹ̀mí mi lẹ̀ fún anabi. min jami'il adrar wal akhtar. min jami'il adrar wal akhtar. gbogbo aburú tí ó bá ṣe wà anabi mo fẹ̀mí mi lẹ̀. bọ́bá lóhùn ń bọ̀ níwájú mo fẹ́ kó bá mi. bọ́bá lóhùn ń bọ̀ lẹ́yìn èmi ni mo fẹ́ kó bá. bọ́bá gbọ́ mo fẹ́ kó bá mi. sallallahu alayhi wa sallam. inna nafsi qalqatu alayka. inna nafsi qalqa alayka. ẹ̀mí mi ó ń ṣe bákan lórí rẹ̀. ẹ̀mí mi ń ṣe bákan lórí rẹ̀. fa in dhakarta rusdan. mo ti sọ yìí o. kanat ẹ̀wọ̀n tá Abubakar ẹ̀wọ̀n tó dẹ́wọ̀ pẹ̀lú anna Muhammad. nígbà tí wọ́n tún fẹ́ wọnú gáàrú lè ra. bàbá wa ní rọ́ọ̀dọ̀ bàbá ti kó bí à ń lọlé alájí àgbà. ọ̀dọ̀ Sheikh Abdulrahman. wọ́n ní mo ní pre-lecture mbẹ́ ọlọ́run kò ṣe é ní rọrùn. àmín. ọwọ́ fẹ́ ànábì fẹ́ wọnú gáàrú lè ra àti Abubakar. Abubakar wa ni rí ànábì dúró báyìí. thumma taqaddama. ọwọ́ wọlé gáàrú lè ra ọwọ́ wo gbogbo ẹ̀ ọwọ́ ajáde padà ó ní rí ànábì ẹ̀ wọlé. wọ́n á béèrè pé kí ló dé tó tún fi ṣèyí o. ó ní òun wò ó pé nǹkan aburú ó lè wà nù ikò tó ní. ṣùgbọ́n kó wá bá òun ó sàn ju kó bá wà nẹ́bùwà Muhammad lọ. nítorí tó ń bá kú òun nìkan rẹ̀ ní kíni. ṣùgbọ́n tá nẹ́bùwà Muhammad bá lọ àkókò òjò ló lọ o. ayé ummatal islami. àbá ṣé wàá nílá ẹ wá ti gbèsè nẹ́bùwà Muhammad lọ́wọ́. ó gbà yẹ àlùfáà wa tá à ń sọ̀rọ̀ ní social media ẹ jẹ́ ká kọ́ sí eré lára àwọn àlùfáà wa tí wọ́n jókòó wọ̀nyí ẹ jẹ́ ká kọ́ sí eré lára wọn ṣé nǹkan mẹ́ta lọ́dà ewu
alákọ̀ọ́kọ́ alikitaba Kitabu. gbogbo ń tà ń kọ́ òun ní fìtínà ayé ẹlòmíì ò kọ̀ nǹkan rẹ̀ rí àfi nǹkan aburú La ilaha illallah. bí o bá rọ́ọ̀dọ̀ bá ṣe lecture ní ìṣẹ́ni mọ́ra ẹni tí ó comment ṣùgbọ́n níjọ́ wọ́n bá ní èsì fún la ilaha illallah níjọ́ náà ẹlòmíì ò jáde gbogbo ń tí ó bá kọ̀ nǹkan ẹ̀dá kọ̀ ẹ̀já kọ̀ nǹkan rẹ̀ ẹlẹ́ẹ̀kejì at-tarikh Tarikh. ìtàkìtàn ẹ̀yìn àfọwọ́n social media ẹja pàtì ẹ̀sìn mi ìta burú Allah. wọ́n sì sọ̀tàn àfáà mi la ilaha illallah La ilaha illallah. bí nǹkan ọmọkùnrin àfáà mi ṣe ni wọ́n ju ẹ̀fà yé Allah. ẹja kúrò níbi ìtàkìtàn ẹ wo ti àlùfáà wa Abdullah kò sí ohun tó kàn wá àwọn bá sí olúwa lọ ni Insha Allah. kí lọ Ọlọ́run wí kí là nàbí wí Sallallahu alayhi wa sallam. mo ń sọ̀rọ̀ yìí from an experience ẹ ṣàlàyé jẹ́nẹ́bà níbòmí ìwé jẹ́nẹ́bà wàláhì ẹlòmí ọmọ wẹ̀ ó sì ti lọ ájì lẹ́ẹ̀mẹ́ta La ilaha illallah. mo ń ṣàlàyé jẹ́nẹ́bà níjọ́ kan mo ní àṣẹbẹ́ ní ṣọ́wà ńlẹ̀ ẹ bọ́ sábẹ́ kẹ kúrò ń bẹ̀ fẹ́ túgbédé wọ́n á ṣẹ̀ṣẹ̀ dá lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni at-tarikh ìtàn wèrè ìtàn òsì ìtàn òfò ẹgbẹ́júlẹ̀ my Nigeria ọlọ́wọ́n ṣàlékún dáadáa yín. ayé ulama al-ardi ma li yarakum àbáwá dákun. ataytum bi shay'in la yahillu bi shar'ina ṣe sùúrù dákun tó. yaramakumullah. ìtàn òsì ẹ dákun ẹja kúrò ń bẹ̀ ẹ wo tàfàwọ̀ Abdullah ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sọ ìdánilẹ́kọ̀ọ́ nípa zina ìdánilẹ́kọ̀ọ́ nípa àti gbogbo àwọn nǹkan ọtí mímu igbó mímu ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ kan tó parí lẹ́nu níjọ́ wo ní àfáà ní ìwọ ta ni o máa mú tí mọ́ ta ni o máa tó ní ọta ni kò máa mú gbó mọ́ ara iná là ń lọ fún torí rẹ bá ti yí wọn ò ní kí ọdá sọ̀rọ̀ nínú mọ̀lẹ́bí yìí. ayé ulama al-ardi ma li yarakum ataytum bi shay'in la yahillu bi shar'ina. àhíràn ẹlẹ́ẹ̀kẹta òun lọ́rọ̀ al-kalam. òun lọ́rọ̀ ọ̀rọ̀ bu mo sáfẹ́ fèsì mo fẹ́ sọ̀rọ̀ A dá sí ohun tí ń lọ. adasi ntẹ abọ̀lẹ̀ dasi ntẹ lọ yìí ẹ wọ̀rọ̀ lẹ́tà ṣé nọ́mbà Nàìjíríà mọ̀ jẹ́ +242 àbí kí ni wọ́n. idha kasal kalami fasakituni. fasakituni. gbogbo àwọn ọmọ ẹlẹ́bí yìí tẹ́ bá ti rí tọ́rọ̀ wọn ń pọ̀ tẹ́ bá ti rí tọ́rọ̀ wọn ń pọ̀ tí wàhálà pọ̀ lágboolé tí fìtínà pọ̀ ẹ̀hádàsí ìmọ̀mù kìíní ànígbà áfẹ́sì fẹ́. fasakituni. ẹ̀yà àdáwọn alákẹ́fà fẹ́nà dínà yadumul kalami. bọ́lá bá pọ̀ ẹ̀sìn ìbàjẹ́ ni subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamun ala mursalina walhamdulillahi rabbil alamin. ẹ̀rí bàbá wa khadimul islami ọ́dìwọ̀ from Saki Oyo State. kí ló wí fún wọn. ra'aytul izza fi adabi wa akli. ọlọ́run sì parí oore méjèèjì fún yín báyìí. ra'aytul izza fi adabi wa akli. wọ́n yọ̀ǹda abẹ́lẹ̀ mi kó kéwú ládàbí ẹ̀wà ní bàdàbí ń bẹ. ra'aytul izza fi adabi wa akli. kì í ṣe gbogbo ọmọ téèyàn bá kọ́ náà ní iye lérí ire. fi adabi wa akli. ọba mi wá bẹ̀ ẹ̀yìn sàlẹ́sà ó ní kẹ́ ẹ mọ nílé àdàbí kí làákàyọ̀ wá kùn. وفي الجال مسألة واليوان. gbogbo ilé tó da oro lónìí àwọn tí ilé wọn tóbi tẹ́lẹ̀ nígbà tó yẹ pé gbogbo àwọn tí wọ́n ń bí ń bẹ̀ wọn ò ní ẹ̀kọ́ téèyàn máa fi gbé ayé àlẹ́ òde ọlọ́mọdé ẹ̀ máa padà sí ibú. màmá jẹ́ olùlẹ̀ bí ògiri o. akẹ́ olùlẹ̀ bí ògiri. màmá jẹ́ olùlẹ̀ bí ògiri. eléyìí ni ó ṣe àmì fún yín. ọba tí ó jẹ́ kíkà bá o. àgbà tí wọ́n fi lò ó débi tí wọ́n lò ó dé. màmá jẹ́ olùlẹ̀ bí ògiri. ọlọ́kọ̀ọ́wọ́ sẹ́mi lápò. màmá jẹ́ olùlẹ̀ bí ògiri. káàbùrì ìsìlámì. màmá jẹ́ olùlẹ̀ bí ògiri. ẹ̀yin tí wọ́n á ilẹ̀ fún ìsìlámù ọlọ́wọ́ máa dá yín lọ́wọ́. ọba tí ó jẹ́ kíkà bá o. sábà kọ́ni.
máa ń tọ́jú owó mi ni o ọmọ ń tọ́jú o ìrì rẹ̀ bàjẹ́ ni onínàṣù lẹ́nu ni wo bàtà rẹ̀ bí ìdẹ̀já. àbáwọ̀ Abdullah khadimul islami ogun mi lójú yẹn ti gbangba kúgbà. ọlọ́ndàkùn jẹ́ máa gbádùn sí. láì pé sùtì lẹ́wọ̀n ni yọ bẹ́ẹ̀ wí. wàláhì tamatana bí kíni yáyà ọ. bí wáàzì òru ti lá. ọyọ ìmì àbúyìí ọdẹ tí ń wọrọ odò báyìí nǹkan mi lára rẹ ni transformer làwọn eléyìí kódà kó sálọ tẹ́lẹ̀ ní ìwà tí síjú wòyà yìí yóò mú yẹn dàrú ni tamatana bí wáàzì kò. wáàsí yín oko alágara. káyì. ta ni ó tún bá lu àwọn wáàsí báyìí. ok nkulna alamakala. bàbá ní kọ́lọ́n kó fi màmá yín. lakọ̀dé alama. ọlọ́run ti yọ yín kúrò ní ẹni tí ọmọ kan. nkulna jamalakala. ẹlòmíì yóò ní mọ àmì máa ní wà fóònù náà lọ́wọ́ sì wá kẹ́ báyìí. ìyẹn ọmọdé létí ro yìí. ẹwù eléyìí. ẹwù bẹ́ẹ̀ ti rí tẹ iye dúkìá. kí wọ́n á jó obìnrin yìí lè fẹ́ rárá. kódà òwú mi kankan tó gùdù dé ẹ̀tọ́ bá di nìyókù. níbo mi ò mọ. ọlọ́run ẹ̀wà ayé sáwà yìí. ádìmọ̀ ìwà ìlàlẹ̀ àmà rẹ̀. àlùfáà wa rè ó tó ní màá padà sí ibú. ẹwù ilé àti corporate eléyìí. ájà wa Mariam. ìrọ̀dá ló ń dìṣẹ́. kí ni. bàbá